wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Monday, July 28 ọdún 2025 tá wà nínú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ náà tó kanran yan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, lọ́jọ́ tòní ẹ máa fẹ́ gbájúmọ́ gbogbo nǹkan tí ẹ̀ ń lé pátápátá. Bẹ́ẹ̀ sì lẹ máa tún ní ìgboyà àti ìrètí gbogbo nǹkan tí ẹ dáwọ́lé pátá láyọrí sí rere. Bákan náà lẹ máa tún ní faradà lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ gbájúmọ́ gbogbo nǹkan tá fún yín lálàáfíà àti ìdùnnú lọ́jọ́ tòní pẹ̀lú. Ó dára kí ẹ lọ ọkọ̀ àti ìgbàgbẹ́ láwọn olólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni kí ẹ gbìyànjú láti rí dájú pé ẹ ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá dáwọ́lé láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní náà tún dára láti rí dájú pé gbogbo nǹkan tó dàbí ágúmẹ́ǹtì àbí fanfà láàrin ẹ̀yin àtèèyàn wá bóyá fẹ́ yanjú pátápátá lẹ́ni kí ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú. Ẹ má rìnrìn èrò lẹ́ni, ẹ free mind yín kí ẹ sì rí dájú pé tí ènìyàn bá ṣẹ̀yìn kò pẹ́jù lórí ìkúnlẹ̀ ìṣáájú kẹ́ tó foríjì. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 lọ́jọ́ tòní ẹ máa ráwọn opportunity tuntun bóyá láti kọ́ ẹ̀kọ́ nípa nǹkan àti láti tún explore, láti tún mọ àwọn nǹkan tó ṣe bá tún ṣe yín láǹfààní. Àwọn ìdí àtẹ̀bá sì ní lọ́jọ́ tòní á bí ìdàgbàsókè fún yín tó sì jẹ́ pé gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ fún yín. Ó dára kí ẹ lọ ọkọ̀ àti ìgbàfẹ́ láwọn olólùfẹ́ yín, ìyẹn á tún bí kínú yín dùn, á sì bí kára yín yá gágá pẹ̀lú. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wà determine lénìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ó ṣeé ṣe kí àìfàǹfà àbí àìgbọ́ra ẹni yé kó fẹ́ wáyé láàrin ẹ̀yin àtèèyàn, tí yẹn sì lè jẹ́ kí múdù yín rí bákan lọ́jọ́ tòní, tí yẹn sì lè jẹ́ kí múdù yín rí bákan túra ọ̀tọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ìfàǹfà ilé jẹ́ ètò ṣe pé ó máa wáyé láàrin ẹ̀yin àti ẹni tó jẹ́ bí àbúrò àbí ẹ̀gbọ́n sí yín lórí nǹkan kan, ṣùgbọ́n rí dájú pé ẹ kíyè sára kí ẹ fẹ́ lè ṣe tẹ́ bá rí pé nǹkan náà dàbí ìgbà pó ti ń gbóná jọjọ. Lọ́jọ́ tòní kẹ́ mú sùúrù lò, kí ẹ gbà láfíà láàyè, kí ẹ sì tẹpá mọ́ṣẹ́, kí ẹ gbájúmọ́ṣẹ́ lénìí. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe nǹkan yín létòlétò pẹ̀lú. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22 lọ́jọ́ tòní ẹ máa wà competitive, tó sì jẹ́ pé ẹ máa tún ní ẹ̀bùn tó tayọ tó ṣe é pé á ràn yín lọ́wọ́ láti ṣàṣeyọrí lórí ohunkóhun lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ máa lè lọ́pọlọ pípé yín àti bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí láti fi rí dájú pé ẹ ṣàṣeyọrí, ẹ rí gbogbo nǹkan tí ẹ fẹ́ ṣe ní rọ̀rùn lọ́jọ́ tòní. Ẹ wá tẹpá mọ́ṣẹ́, ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì fọgbọ́n àtòyé tó lọ́ fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Bẹ́ẹ̀ sì ni lénìí ẹ lè pílánù gbogbo nǹkan kíkan tí ẹ bá fẹ́ pílánù fún dáadáa ìgbésí ayé yín, kẹ́sì bẹ̀ tí iṣẹ́ rẹ lórí àbí dáadáa fún yín. Kẹ́ sì má wàá finú tọ́yàn rárá lénìí, kẹ́ má gbára léèyàn rárá. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Àwọn èèyàn máa bá lu iṣẹ́ yín dára púpọ̀, bẹ́ẹ̀ sì lẹ máa láǹfààní àti assist àwọn tó bá ṣe é pé ó dàbí ìgbà pọ́n go through challenges díẹ̀díẹ̀, bóyá lórí iṣẹ́ wọn ni tó ṣe é pé creativity ti yín òun lẹ máa lò, tó sì jẹ́ pé á jẹ́ kí àwọn èèyàn tún bọ̀wọ̀ fún yín, kí wọ́n tún pọ̀ yín lé dáadáa lọ́jọ́ tòní. Ẹ ṣàṣà àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23,
ó ṣeé ṣe kó dàbí ìgbà pé tẹ bá ń ṣe nǹkan kan lọ́wọ́ tí nǹkan yẹn ò bá tí kì í bí ẹ ṣe ń fẹ́ bí ìgbà pé kẹfẹ́ pátì lọ́jọ́ tòní. Ẹ má ṣe bẹ́ẹ̀ o, ẹ wulẹ̀ ní ìgboyà kí ẹ ní ìrètí kí ẹ sì ní ìfaradà lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Bẹ́ẹ̀ sì ni nǹkan ńlá tẹ̀ ń gbà lérò yẹn gangan ni kí ẹ gbájúmọ́ láti lé lọ́jọ́ tòní, kí ẹ wá positive. Gbogbo nǹkan yẹn máa padà rí bí ẹ ṣe ń fẹ́. Kò sí bí situation náà ṣe lè lágbára tó, gbogbo ìṣòro èkéyìí tó bá jẹyọ ń bẹ ẹ lè fi ọpọlọ pípé àti ohun wípé màá borí rẹ̀, ó máa jẹ́ kí ẹ ṣàṣeyọrí lórí rẹ̀ lọ́jọ́ tòní o. Ẹ má wà kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ mú sùúrù lò kí ẹ wà smart kí ẹ sì gbájúmọ́ ohun tó bá ṣe kókó fún yín. Bẹ́ẹ̀ sì ni kí ẹ tẹpá mọ́ṣẹ́ pẹ̀lú. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ àlàáfíà ọjọ́ ọ̀run lọ́jọ́ tòní máa jẹ́. Gbogbo nǹkan máa lọ bó ṣe kó lọ, tàlàáfíà máa gbalẹ̀. Kódà ìfọ̀kànbalẹ̀ tẹ́ máa nílé ní á jẹ́ kí gbogbo nǹkan rọrùn fún yín. Kódà tó bá ṣe pé láti jọ́ mẹ́ta gan nǹkan òfin bẹ́ẹ̀ lọ dáadáa, èní máa yàtọ̀. Àwọn ọjọ́ tá a sì ń wò lọ́ọ̀kan yìí náà máa yàtọ̀ pẹ̀lú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ní ìrẹ̀lẹ̀. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì tẹpá mọ́ṣẹ́ pẹ̀lú. Bákan náà lẹ lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore lẹ́nìí, kò sí wàhálà. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 8 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Tí kọ́lọ̀ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe kí àwọn kùdìẹ̀kudiẹ kan kó wáyé lọ́jọ́ tòní, kí ìṣù fẹ́ wáyé lórí iṣẹ́ àbí lórí ohunkóhun lọ́jọ́ tòní tí yẹn sì lè fẹ́ jẹ́ kí ara fẹ́ máa kan yín bákan bákan. Ẹ gbìyànjú láti control emotion yín àti kíkan ara yín yìí lọ́jọ́ tòní. Kẹ́rí dájú pé ṣègbéraga tí ẹ bá ń wò pé bóyá àwọ̀ kan wáyé láàrin ẹ̀yin àti èèyàn tó sì dàbí ìgbà pé ẹ ti ń wò pé nǹkan yẹn ti ń lágbára ju bó ṣe yẹ lọ. Ẹ rí dájú pé ẹ wá bí nǹkan náà ṣe fẹ́ rọrùn, bóyá kẹ́ ọkọ lọ bẹ́ẹ̀ náà kẹ́ sọ fún pé bóyá lágbájá nǹkan tó ṣe kẹ́ ṣàlàyé fún lọ́nà tó máa gbà yé kẹ́ sì wá bí gbogbo ẹ ṣe fẹ́ die down pátápátá. Ẹ wá gbájúmọ́ àwọn nǹkan tó ṣe pé ẹ máa ṣe tàbí ìdùnnú àtayọ̀ fún yín. Ìyẹn tún lè jẹ́ kí ẹ feel much better, ẹ free mind yín, kí ẹ wà positive, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn tí wọ́n bá sì ṣẹ̀yìn má jò pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó forí jì lénìí. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ó ṣeé ṣe kí àìbalẹ̀ ọkàn díẹ̀ wáyé fún yín tàbí kí ẹ má lè ráyè àti sinmi díẹ̀ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ fẹ́ lu ọpọlọ pípé àti òye yín lórí nǹkan kan lọ́jọ́ tòní látàrí pé àwọn èèyàn tó pọ̀ ó ṣeé ṣe kí wọ́n wá ta sí yín tàbí láti wá máa kọjá yìí wọn lọ́dọ̀ yín lọ́jọ́ tòní. Ìtẹ́fì lẹ fẹ́ máa kọ́ra mọ́ wọn. Ẹ rí dájú pé ẹ wọ̀ ọ̀nà tẹ́ lè gbà láti sọ̀rọ̀ tó ṣe é pé ẹ lè fi stop wọn tí ò ní jẹ́ kí wọ́n feel bad. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ìtọ̀sí èèyàn lẹ́ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣe jẹ́ kí ìmọ̀lára yín kí ó lágbára jù yín lọ rárá lénìí. Cream jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kí ìlera ara yín tàbí ìlera ara èèyàn kan tó súnmọ́ yín kó jẹ́ tó ṣe pé ẹ máa ṣe ròyìnròyìn rẹpẹtẹ nípa ẹ̀. Ẹ má wọlé ṣe ròyìnròyìn rẹpẹtẹ. Ẹ rí dájú pé ẹ wòye sí ọ̀nà tí ẹ lè gbà tí gbogbo ẹ máa fi rọrùn pátápátá ni kí ẹ wọ́ òògùn lò láti rí dájú pé àìlera náà ó di ìlera ara pípé. Ọjọ́ tòní sì wà síwájú ọjọ́ tó ṣe pé ó dára púpọ̀ láàyè iṣẹ́ tó ṣe pé àwọn nǹkan tó máa bí ìdàgbàsókè ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Àkìsíyan tí ẹ ń ṣe àwọn èèyàn ti wá ń dààmú láàyè iṣẹ́ tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ rí àwọn àǹfààní jẹ látàrí èyí tí ẹ sì máa jẹ́ kí inú yín dùn láti inú wá tí lè ní ó fi ṣú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ. Ẹ wá àkókò láti fi ṣe prayer kẹsì rí dájú pé ẹ ṣèké ara yín kẹ́ ṣètọ́jú ìlera ara yín pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ ní feeling bí ìgbà pé gbogbo nǹkan ti rọrùn, bí ìgbà pé ìrọ̀rùn ti wáyé nínú ìgbésí ayé yín. Èní sì jọjọ́ tó ṣe é pé ẹ máa ní ìmọ̀lára jọ ọjọ́ tó kù lọ ẹ máa wà very sensitive tó sì ṣeé ṣe kẹ́ láǹfààní àti wá ọ̀nà bí ìbáṣepọ̀ yín àti àwọn olólùfẹ́ yín àwọn ọ̀rẹ́ yín gbogbo ẹ ṣe fẹ́ rọrùn tí ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa. Ó dára tẹ́ bá lọ ọkọ̀ àti ìgbàlẹ́yìn nìkan láti fi sinmi láti fi relax. Ìyẹn tún jẹ́ kí ọkàn yín túbọ̀ gbalẹ̀ pẹ̀sẹ̀. Ẹ wá mọ́kàn balẹ̀ kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kí ẹ sì fi ìgboyà sí ohunkóhun lénìí pẹ̀lú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò
èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní ẹ máa free pẹ̀lú àwọn ènìyàn, inú yín á sì dùn, bẹ́ẹ̀ sì ni módù yín máa dàbí ìgbà pé kẹ́ ẹ gba fẹ́ kẹ́ enjoy ara yín, kẹ́ ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀ látàrí pé tẹ́ bá lọ àkókò àti ìgbà pẹ̀lú wọn kò ní jẹ́ kí stress yín pọ̀, á jẹ́ kí inú yín dùn láti inú wá. Ẹ enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní, kẹ́ má ṣe ròyìn nípa nǹkan kan lẹ́ni kẹ́ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín, bẹ́ẹ̀ sì ni kí ẹ wà positive. Bákan náà sì gé kẹ́ wá kí ẹ sára ẹ gbọ́dọ̀ nánú àpà, kẹ́ ṣọ́wó ná lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.